bọ́dún bá ti jọ pèrègún àmáwọ̀ tútù wálé ayé o. ọdọọdún yìí ni lásò lógúnlógún, ọdọọdún yìí ni kàn án tó lọ́gbọ̀nlọ́gbọ̀n. òrọ́dọọdún yìí là á rọ́yẹ́, ọdọọdún yìí là á rọrù aṣọ ọlọ́run olódùmarè ni. òní ọjọ́ yìí kẹfà oṣù kẹrin ọdún ní ṣàyájọ́ ọjọ́ tí Chief Femi Asaolu kọ́ ọmọ omi ayé, the Mayegun of Ijesa-Isu Ekiti. àṣeyí ṣàmọ́dún lórúkọ lọ́rùn ọba, former governorship candidate mega party of Nigeria. kọ́ ò fọwọ́ pa wú o, kó o sì tún fèrè gíjòbí láṣàdáni wáyé. Canada yìí ló ti ń pa owó wálé, àyúlọ àyúbọ̀ ìlọ́wọ́ yẹnu ọmọ ńlọrẹ, ó sì tún mọ̀ bọ̀ ọ̀rẹ́ ní láṣàdáni wáyé. ìwọ ló ní mọ̀ọ́dágọ̀ ọjọ́gọ́jọ́ tó rọ́dún rẹ̀ lóde. èmi fẹ́ ṣe kọ́mọ́kóbó, mo fẹ́ rẹ̀lẹ̀ àwọn bàbá rẹ̀. àbọ̀ wọn pé Ado-Ekiti níṣẹ́ ilé bàbá tó bí ọlọ́mọ. ọmọ olówó àkàtàǹgbá ni wọ́n po kílẹ̀ àwọn bàbá rẹ̀. ọmọ olówó kèé rí alárè ìgbọràn. ọmọ òṣè aláṣọ ọkọ̀ ẹ̀rọ gbẹ̀dẹ̀ òru. kàn bá ti mépo sípa àkàlà kan mọ̀wé òṣè tó lúlé àsọ̀. àwọn wíkẹ̀ ìṣèkẹ̀ ìrọ̀gbẹ̀dẹ̀ òru. fún rọtọ̀bẹ̀kẹ̀ ọmọdé, fún rosimi ló àgbà. torí kọ́ ọmọ aláṣọ ọmọ bàá sán oore bọ́kó. àbọ̀ ọmọ pé ẹ̀yin lọmọ olóṣè kan gbò yìí kákan sí máa gba ògbẹ̀yìn joyè. òun náà pò yìí kákan sí mọ́mọ́ ọ̀rọ̀ bùtùn. ọ̀nẹ́ bá ti bẹ́gi mi pa àkàlà òṣèlá apá lọ́nà àsọ̀. àbọ̀ ọmọ pé nílé àwọn bàbá rẹ ni. ọmọ olómi ṣàn jànà kàn pẹ́ ewúrẹ́ sí. ikú lómi ló níwọ̀n tètè ṣàn jànà fún àgbẹ̀ ewúrẹ́ àmàmàmú. àbọ̀ ọmọ pé nílé bàbá tó bí ọlọ́mọ ni. ọmọ olómi ṣàn jànà kò wíkú lómi ló níwọ̀n tètè ṣàn jànà fún àgbẹ̀ ewúrẹ́ àmàmú rẹ̀ dẹ́rẹ́dẹ́. àgbògbè yín ojú ọ̀nìkà amúwòyọ. ọmọ olómi ṣàn jànà ògbèyìn yóò mìíràn ni, òrọ̀nà yóò mìíràn ni. àgbà hàn dákun pètèpèrò, àgbà hàn dákun pètèpèrò. ọmọ orí omi kò ṣàṣẹrẹ lùgbèyìn nílé bàbá tẹ̀yìn ni. ó tún sí ìyá kí n bá ọ délé ìyá rẹ, orí ẹyẹ kì í fapá kan fò nínú ààyè mi. a kì í nílé bàbá ká mọ̀mọ́ nílé ìyá rárá. ọmọ elépè òjé ọlọ́jà ọ̀rọ̀nù, òjò kó súnlé mẹ́pọ̀n dínà ó di rátáratá. akọgun abẹ́mi máyẹ̀ rẹ́ ọ̀nà fájà, kódà kó ọbẹ̀mi máyẹ̀ rẹ́ ọ̀bẹ́mi rẹ̀. ọ̀ní ikú kó mọ̀ bomi ọ̀ní sinmi. àbọ̀ ọmọ pé ẹ̀yin lọmọ egúrù yẹ́yẹ̀yẹ́ o. ọmọ elégúrù yẹ́yẹ̀yẹ́, egúrú kẹ́ẹ̀jọ́ rí gbígbẹ́lẹ̀ ọlọ́títọ́ lókè òrọ̀nà. àbọ̀ ọmọ pé nílé ìyá rẹ ni. ọmọ olúre kógun gógórógó, ọkùnrin kan múre sọdún ùrẹ́kùrẹ́kẹ́ mọ́lẹ̀. ọkùnrin kan múre sọdún ùrẹ́gù gógóró. ọmọ àlejò mọ́jú alágàdá, ìjọ̀nà tètè ìdè tán sí ìdomi ìran. àbọ̀ ọmọ pé nílé ìyá rẹ ni. ọmọ wọn ládò èwì, àwọn àmì kàrà sábẹ́ èwù jẹ. ìkàrà ṣèjì sínú àgbààgbà tẹ́míṣù kókó lulẹ̀ àdó. èyí ṣojú rírò kọ́ o, èsì dálẹ̀ ibi tí ní. àbọ̀ ọmọ pé koríko ló lálẹ́ wù lójúde àwọn baba ẹlòmíràn. àpáta ńlá ló lálẹ́ wù lójúde baba èyí ni wọ́n fi ń pè yín lọ́mọ olókè méjì ìtakọ̀tabo lórí ara wọn. àṣeyí ṣàwádùn o lórúkọ lọ́rọ̀ ọba. àwọn ọ̀rẹ́ rẹ ní North America, àwọn náà ní wọn kì í ọ́ ní gbèjègbèjọ. wọ́n ní torí olóríire ni ọ́ o, wọ́n ní aláyèrè ni ọ́, wọ́n ní onínúure ni ọ́, wọ́n ní bọ́ọ̀ ti dára nílé ló tún wù yìí láwùjọ. Chief Femi Asaolu, aṣọ ìyìrẹ́ ọmọ ní fàyà lórúkọ lọ́rùn ọba. òkè òkè ilẹ̀ múrú sí o.
ọmọ nírẹ̀lẹ̀ láṣà dání wáyé.